congrats o. Wọ́n la kan dáhùn fẹ́ gba táìmù púpọ̀. Mi ò nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Ẹkún ní bákun wá. Yà. Oríṣiríṣi ọ̀rọ̀ níjà nílẹ̀ ràn-yìn. And especially lórí ọ̀rọ̀ Yorùbá nation. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sẹ́yìn. Kọ́lọ́ ọmọ jà sọ̀rọ̀ tán. And nínú àwọn mi mọ̀ bóyá sáǹdì yẹn jáde dáadáa níbẹ̀ yẹn o. Ẹ̀yin èèyàn mi, ohun Awikonko lẹ̀ ń gbọ́ yẹn. Lára àwọn fídíò tó ṣe kó tó di pé wọ́n lọ gbé. Ìwọ tó bá constant láti máa wo fídíò mi, má máa gbọ́ àwọn fídíò ẹ̀ kó gbọ́ lágbọ̀dànù. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó mọ̀ tó fẹ́ mọ̀ nínú movement tó bá ní ara fi balẹ̀, wàá get ẹ̀ bẹ́ẹ̀. Sometimes ago mo ṣe fídíò kan wípé àwọn ẹgbẹ́ kan ti kóra wọn jọ. Wọ́n làwọn fẹ́ gba Yorùbá nation. Látọ̀dọ̀ ti tèmi, wàláì mi ò ní anything against ẹ̀. Kọkùnrin réjò kóbìnrin pa, kóbìnrin réjò kọkùnrin pa, àníkéjò má ti lọ gẹ́gẹ́ bẹ́ ṣe máa ń sọ. Àníká ti rí Yorùbá nation gbà kára tún ti létoko. Kí ìgbésí ayé ọ̀tun kó dé bá àwọn ènìyàn mi, kí ìyà yé jẹ àwọn ìran mi mọ́. Kò jẹ́ dandan àwọn kan náà ní láti gbà. Kò jẹ́ dandan ọdún kan ni wọ́n ní láti gbà. Tá bá lè gbà lẹ́ni, why not if not? Tọ́lọ́run bá fi àyè ṣe sí. Ìyẹn ò ṣe problem. Ṣùgbọ́n mo ti ṣe àlàyé yẹn pé àwọn kan ti ń kóra wọn jọ lẹ́yìn. Ìdí tó ṣe ṣe kóra wọn jọ ni wípé wọ́n láwọn ò lè bá bàbá kí tó yè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó wà, àwọn tí wọ́n wá sọ pé wọn ò lè bá bàbá kí tó yè ṣe yìí tó lọ fọ́ọ̀mù group yẹn, wọ́n ti wà pẹ̀lú bàbá kí tó yè tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Tán bá ti kọ́kọ́ dé, tán ṣẹ̀ṣẹ̀ dé, wọ́n á ṣe bí èèyàn rẹ̀, wọ́n á wà pẹ̀lú bàbá yẹn. Gbogbo àwọn nǹkan tó yí tí wọn ò mọ̀, tí wọn ò ní idea tán ní everything, wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe bí èèyàn rẹ̀, wọ́n á máa ṣe oríṣiríṣi, wọ́n á fẹ́ popularize àwọn ara wọn, káwọn èèyàn mọ̀ wọ́n. Tó bá ti ń mọ̀ wọ́n, tí bàbá introduce wọn sí oríṣiríṣi àwọn èèyàn, tí gbogbo èèyàn mọ̀ wọ́n, everything, tán dẹ̀ gain àwọn knowledge kankan, the next thing, ibi ìṣubú bàbá yẹn náà máa wá. Ìgbà yẹn náà máa mọ̀ pé bàbá yẹn ò yẹ kó wà ńbẹ̀, àwọn ò lè forí sábẹ́ kìnìkan. Mi ní tí ìfẹ́ sọ̀rọ̀ jù. Ọ̀rọ̀ pọ̀ gan-an. Ṣùgbọ́n tó bá ṣe ń súnmọ́ bẹ̀ tá ṣe ń débẹ̀ lèmi á máa já yín sí. Torí tí mo bá ń rẹ́ yín sí nísìn, mo mọ àwọn èèyàn mi ní lára àwọn gúrùpù tí mo sọ wípé wọ́n kóra wọn jọ tí wọ́n láwọn fẹ́ gba Yorùbá nation. Kìkìdá politicians ni wọ́n látòkè dé sálẹ̀. Kò sí nǹkan tó bá dì bí as a politician náà. Àwọn police officer, àwọn imam kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó ti jẹ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  lọ́ndà bàbá Akíntóyè tó ti yó. Wọ́n wá rí wípé bóyá kíní yẹn ti fẹ́ cast mọ́ wọn lára. Wọ́n wá tún sọ pé ẹ máa gbọ́, wọ́n ní àwọn bóyá ó ti gbọ́ sẹ́yìn tó náà unite àwọn ọmọ Yorùbá. Àwọn ìyá kan tí wọ́n kì í fi bẹ́ẹ̀ wọṣọ báyìí. Wọ́n láwọn parí ìjà láàrin àwọn ọmọ Yorùbá kiri. Àwọn gangan ni Rúsídà o. Ò sí ìjà kankan tán parí ibi tó bá ti rí jẹ́ níwèé ẹbẹ̀lẹ́ fèsì ni. Oríṣiríṣi géèmù ló ń lọ. Bọ̀ lójú títí wọn àtọkàn wọn, everybody ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àlọ́rọ̀ mélòó lèèyàn fẹ́ gbé sí inú tóyún máa wà ńbẹ̀ fóṣù 9 tí ò ní níyàn lára. Àbí kò yé yín? Mo kíwá o. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà pátápátá, mo kíwá. A kú oṣù tuntun o. A kú oṣù festive month o. Ọdún abáwa láyé, abáwa láyé o. Abáwa láyé wa. A ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ọdún ayabo fún wa o. Mo kíwá oṣù yá bá wa lára mu o. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára kò ní mò ń jẹ́. Ẹ jẹ́ a gbọ́ ohun Awikonko sí. Yẹn jáde dáadáa níbẹ̀ yẹn o. Ẹ yá gbọ́ sókè jẹ́. I don't know
Maybe I should confirm. Congratulations. Oga wa tí a fẹ́ Yorùbá nation. Tọ́ra ń gbọ́ jáde dáadáa níwọ̀nba. Eléyìí náà ti tó. Díẹ̀ tó nù nǹkan ní nǹkan. Well, mo ní kí n tètè já yín sí ni. Bóyá èèyàn mọ̀ ká ẹ lè bá tètè mọ̀. Wípé Yorùbá nation ti dúró. Ẹ̀rí tí mo dé Yorùbá tí mo dé fìlà Yorùbá nation padà. Ẹ ti gbà ẹ́ kó sọ fún pé kò sí Yorùbá nation mọ́. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ìjọba ti fẹsẹ̀ múlẹ̀. In fact, àti yan interim government. Àwọn wo? Tiwa tó gbà bí ọ̀tọ̀ pẹ́. Àwọn wo la Awikonko ń rìfáàsì sí? Ṣé o mọ̀ wọ́n? Ibo làwọn ti ṣe campaign mélòó ni wọ́n ti ṣe? Kí la ti gbọ́ nípa wọn? Kí la mọ̀ nípa wọn? Àwọn wo ló ń sọ? Àwọn yẹn máa wá bá ẹ ní police station bẹ́ẹ̀ ṣá nínú ọgbà ẹ̀wọ̀n. Sọ̀rọ̀ mi ò tọ́pẹ́, ó tọ́pẹ́. So, látàrí èyí ni mo ní ká fi ibi tí nǹkan dé ká fi hanra wa wípé Yorùbá nation táwọn èèyàn kan rò pé kò ní dúró ọmọ ti ṣe bí eré bí àwàdà ọmọ ti fẹsẹ̀ rinlẹ̀ ọmọ ti fẹsẹ̀ múlẹ̀. Ǹjẹ́ ẹ má bínú, ǹjẹ́ o lè bí ẹ̀mí witness àìmọye fídíò tí Awikonko ti ṣe láti last year, láti ìgbà tó ti fẹ́ lọ darapọ̀ mọ́ APC tí kò yé bó ṣe máa come out, tó kọ́kọ́ ń gbógun ti movement tó ń bà jẹ́ bàbá kí tó lè, ó wà lára àwọn tó pe bàbá kí tó lè, tó bóyá ń ba bàbá kí tó yè jẹ́ ló ń bà Ìgbòho jẹ́, ló ń ba àwọn méjèèjì jẹ́ àti effort wa àtẹ̀mí. Kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́. Of recent ó yìí sọ wípé wọn ò bí ìyá èèyàn kankan kó pariwo Yorùbá nation kan ṣe rally nílẹ̀ Yorùbá. Èyí tí òye ni wípé lábẹ́ bó ti ń wò rí right wa ni. The fact pé bàbá Tinubu wà ń bẹ̀ tó rójú ọmọ Yorùbá, wọn ò lè stop wa ká má ṣe Yorùbá nation. Nǹkan tó bá mú Buhari tí ò stop wa nínú rally, ó wà abẹ́ òfin tó wà ní Nàìjíríà, a ní right láti ṣe. N tí òye nìyẹn. Ṣùgbọ́n báwo ló ṣe wá mú Awikonko tó ń bọ́ síta tó ní Yorùbá nation ti kú kó má believe anybody? Ipe anybody wa tẹ bá rí tó ń bá ń pariwo Yorùbá nation, owó ni wọ́n fi ń gbà. How come lẹ́nu ìjọ́wọ́ sí ìjọ́wọ́ wákàtí sí wákàtí mélòó ló tó ti di wípé ẹ kú oríire o Yorùbá nation ó ti fẹsẹ̀ múlẹ̀, wọ́n tó ti gbà ẹja máa lọ. So bóò ló ṣe lọ, bóò la ṣe rí gbà, Kennedy tá a fi nígbàgbọ́ pé ó dúró. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lẹ́wà ní lóko ní lọ́dọ̀ ní àbí lẹ́yìn odi àbí lọ́nà àjùlẹ̀yìn wà. Àkàndá lórí ọ̀rọ̀ lẹ́nu bíi tejò àjàwọ́ àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ ló kọ mi. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ntí bàbá ọlọ́rọ̀ ó ṣe. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí la gbọ́ wípé wọ́n ti fi ọwọ́ sí tẹlifíṣàn ìjọba Yorùbá. So mo wá ní because tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fi ọwọ́ sí rédíò Yorùbá nation, wọ́n tún wá fọwọ́ sí tẹlifíṣàn Yorùbá nation báyìí. Èèyàn tó níwọ̀n gbúdọ̀ gbóhùn Yorùbá nation nílẹ̀ Yorùbá mọ́ nìyẹn. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ̀ máa ṣeun gan o, adúpẹ́ o, àmọ̀rírì o, Ọlọ́run sì jẹ́ ká máa lò. Mo láti Tinubu kọ́. Ntí mo wá ní kí n tó fi tó ilé tí ni pé a ti yan ìjọba fìdíhẹ, the interim government, the interim system àbí interim government.
ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tó ṣe fídíò yìí jáde ní some days ago kọ́wọ́ ọlọ́pàá tó bá ní ẹ pè mí pé ẹgbọ́n nǹkan báyìí báyìí ní orí show Awikonko mo ní ọ̀ọ̀ ó bá tiẹ̀ jẹ́ mídíà mi à sọ wípé kẹ́ gbé yẹ̀wò Awikonko abọ́sìtà ń ṣe á sọ̀rọ̀ báyìí á dùn mọ̀rẹ̀mọ̀rẹ̀ tó bá di in the next 1 hour or 2 hours ó pẹ́ jù á padà wá bá yín wípé láyéláyé kò rí bẹ́ẹ̀ yẹn mọ́. Hello, my dear friends. Kódà gan-an á tún ṣe kí ni á tún jẹ́ kó yé ẹ wípé tó o bá gbé fídíò yẹn tó òun bá rí lọ́wọ́ ẹ̀ tó bá bá òun ṣí ẹ̀ á gbé ẹ ṣépè pọ́lọ́pàá máa mú ẹ. That is Awikonko for you. Ọ̀pọ̀lọpọ̀ náà wá ń béèrè pé àyèyé dára ṣé lóòótọ́ nìkan tí Awikonko sọ lórí fídíò yẹn mo ní òun náà lẹ́tí máa bí ṣùgbọ́n ìwọ tó bá mọ bí Awikonko ṣe ń ṣe èmi ò mọ àwọn tó ń tẹ̀ lọ́rọ̀ ẹnu ẹ̀ orí tó bá lọ síwájú báyìí kátẹ́gùn tó fẹ́ síbẹ̀ yẹn kó dijú kó tó là báyìí ó ti fà ẹ́ padà sẹ́yìn òun gan ò wà stable ìwọ tó bá wá ń tẹ̀lé ó kù tiẹ̀ o mi ní o má tẹ̀lé o. èèyàn tó ń sọ wípé kò sí baba ńlá kú ẹni tó lè pariwo Yorùbá nation nílẹ̀ Yorùbá òun ló ń sọ pé bàbá Tinubu wọ́n ṣe o àwọn ni wọ́n approve. Awikonko ti ní problem. I don't know. Maybe I should confirm. Congratulations. Ó ní àwọn ibì kan tí mo fẹ́ kó sọ bẹ́ẹ̀. Kádé tó nílé ìjọba. A máa ṣèjọba ọ̀rọ̀ mi. Wọ́n ti fi ọwọ́ sí tẹlifíṣàn ìjọba Yorùbá. So mo wá ní because tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fi ọwọ́ sí rédíò Yorùbá Nation wọ́n tún wá fọwọ́ sí tẹlifíṣàn Yorùbá Nation báyìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fọwọ́ sí rédíò Yorùbá Nation a ní rédíò Yorùbá Nation ní ọ̀dà mi ò mọ ti group mi o mo máa ń sọ fún yín pé organisation tó wà fún Yorùbá land ó pọ̀ bàjẹ́ orúkọ oríṣiríṣi ni àwọn ẹlòmíì dẹ̀ lè wà kàn pé ní Yorùbá Nation náà I don't know but ibi tẹ́mi bá belong sí lèmi sọ ní ìgbà táwí kókó bọ́ síta tó wá sọ irú nǹkan báyìí fún ẹ bọ̀ ṣó o gbàgbé wípé bí last week ó sì sọ ìmí tó sọ pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Nation mọ́ ṣé irú ọmọ Yorùbá àtàtà lélẹ̀ ṣé irú èèyàn báyìí ṣe tẹ̀lé láyé ṣé ọ̀rọ̀ ẹnu irú èèyàn báyìí ó ṣe é tẹ̀lé. oríire ńlá ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ máa ṣeun gan o adúpẹ́ o amọ̀rírì o Ọlọ́run sì jẹ́ ká máa lò orí péjì mi ló ti béèrè question bẹ́ẹ̀ mo á lè fún lésì bí à ń ṣàwọn ètò pẹ́pẹ́pẹ́ kan bẹ̀ ni kó tó di pé máa gbóhùn wa lórí tẹlifíṣàn àti rédíò ilé ìtọ́ wa jẹ́ pàtàkì ń bẹ̀ ni pé tó já sí wípé gúrùpù tó ń belong sí léèyàn tó ti sọ pé kò sí ọ̀hún bí yan ìyá èèyàn kó dárúkọ Yorùbá Nation ṣùgbọ́n ní kọ́kọ́sì tó belong sí tọ́jọ́ ń tanra wọn bẹ́ẹ̀ ṣó o mọ̀ wọ́n ṣó o gbóhùn wọn tó bá ìrìn wọn ni tó bá yá wọn á pariwo síta wọn á fira wọn hàn ìdí ni wípé ṣó yẹ kẹ́tì ẹ̀ tó pè ní Yorùbá Nation ṣé orúkọ Yorùbá ti tán nílẹ̀ Yorùbá ni tẹ́lẹ̀ fi nǹkan míì mọ́ kẹ́ lè dá dúró kẹ́ lè dá wà wọn ò ní máa ṣì wá mú síra wa. ó ní wọ́n ń ṣe àwọn ètò pẹ́pẹ́pẹ́ kan ni tó bá yá ẹ máa gbọ́ àwa ń dúró o ṣùgbọ́n ṣe ń gbọ́ pé ó sọ pé kò séèyàn tó lè pariwo Yorùbá Nation ti kú Yorùbá Nation èwo ni tàwọn yẹn nígbà tó ní kò séèyàn tó lè dárúkọ Yorùbá Nation èwo ni Awikonko ń sọ. ó tó ilé tí kò síjọba tí a lè run without money. ibi tí mò ń lọ nìyẹn. ìrọ̀mí tí dẹ̀ ń jó lábẹ́ omi àbí kòkòrò tí ń jó lẹ́bàá ọ̀nà onílù rẹ̀ ò jìnnà sí gbó èèyàn ní ń bẹ lẹ́yìn orò tó rò fi ń dún yàmùyàmù ẹjẹ́ àdúpẹ́ olórí àdá tán pé olórí àdá ìrìn àrè lọ́wọ́ pòfẹ́sọ̀ ta rò pé wọn ò nímọ̀ àṣé wọ́n gbọ́n àṣé wọ́n nímọ̀ àṣé wọ́n létò pé wọ́n ti padà gba Yorùbá Nation fún wa àbí fún ẹ́
because nígbà tí bàbá yìí ń lago ẹnu pé àwọn fẹ́ kéde ògbónú kan béèrè lọ́ọ̀ mi pé kí ló dé tí mò ń insult professor kìnní kan. bàbá ló ń bá wí o. orí. bàbá Akíntóyè ló ń bá wí o. wàá pẹ́ lẹ́wọ̀n. wàá pẹ́ ní ẹ̀wọ̀n. ìwọ ò ṣe dárúkọ wọn tán. ṣe ti wá ń gbọ́ ṣe rí bó ṣe ń confuse yín. jọ nínú ìwọ̀nba tó gbọ́ nínú ọ̀rọ̀ fídíò ẹ̀ yẹn kí ni o lè relate mọ́ nínú ẹ̀ àtàwọn ilé tó ti ṣe sẹ́yìn. kò sí Yorùbá nation mọ́ Yorùbá nation wà wọ́n ti gbà nísìn ohun tó sọ wípé anybody tẹ́ bá rí tó bọ́ síta tó ń pariwo Yorùbá nation ó ní kí ni ó ní wọ́n fi ń powó ni ṣùgbọ́n òun náà ló ń sọ wípé àwọn nídìí owó báyìí àwọn nídìí owó. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Àmì Jésù Ìgbòho dá. Ìgbòho wọn dá púpọ̀. Bàtà bàbá wọn bẹ lórí àtẹ́gùn. Kọ́lá olóòtú wa ní kí ni mo dára Sunday Igboho. Kọ́lá olóòtú wọn bí àwọn afọ àwọn abẹ́ kí ni wọ́n lè rí lára Sunday Igboho tẹ wá láìpẹ́ tó báyìí. Wọ́n ní kọ́yọ̀ kẹ́nà ni. Ọwọ́ arígbé àtẹ́gùn làwà. Ọwọ́ ọkọ̀ tiẹ̀. Ọwọ́ agbẹ́ làwọn afọ àwọn kó mẹ́. Torí wọ́n fẹ́ wí ọ̀tọ̀ agbẹ́ ni wọ́n kó mẹ́. Ọ̀rẹ́ tí mo ní tó pọ̀ jù. Ọ̀rẹ́ táwọn afọ àwọn ní tó pọ̀ jù. Tí wọ́n ṣe fi inú. Tí wọ́n ṣe fi inú hàn tí wọ́n ṣe fi inú tán. Tí ò ní dọ̀. Méjì náà ni. Méjì péré ni. Wọ́n ní ẹ̀wọ̀ kírísítẹ́nì. Bẹ́ẹ̀ bá mú lọ́rẹ̀ẹ́. Kò ní sí ọ báyìí, kò ní sí ọ báyìí. Mùsùlùmí ẹgbẹ́ wa. Mùsùlùmí ẹgbẹ́ wa. Ó lè dọ̀. Yóò dà ó. Yóò dọ̀, yóò dọ̀. Ọ̀dà yóò dà ó. Yóò dọ̀ ni. Ọ̀dà yóò. Yóò dọ̀ ni. Àwọn kan náà ìsìlámù la ní àgbèrè. A ní ìsìlámù dá àmọ́ àwa tá a ṣe ìsìlámù àkùjẹ kàtó. Ìsìlámù kù síbi kankan àmọ́ àwa àkù síbi tó pọ̀. Bí ẹ bá wá sí bẹ́ẹ̀, nítorí pé mo fẹ́ lọ́lá, mo fẹ́ kọ́rú èyí tí Sunday Igboho tí wọ́n kọ́ yìí. Ó wá gbẹ pọ̀n lọ́jọ́ lẹ́pọ̀n. Ó gba apá lọ́wọ́ alápá. Ó gbé erí lọ́wọ́ elérí. Wọ́n yọ ojú olójú. Nítorí pé ó fẹ́ kọ́rú eléyìí ó fẹ́ mọ̀ bọ̀ kílẹ̀ mọ́ rọ́. Yóò wá díjọ́ kan. Yóò wá díjọ́ kan. Ó wà ní ẹmọ sóńtẹ̀. Àwọn yóò wá pòṣe sí gbogbo tó ní níbẹ̀. Àwọn yóò wá pòṣe sí gbogbo tó níbẹ̀ yìí. Ẹ ti da tó yà á pòṣe síbẹ̀ yìí. Bó ti dá tó ìyá padà pòṣe ni. Ìjọba jáde láti ìlú. Ẹni onílé dà. Á padà pòṣe sí gbogbo tó wù kíyàn bá nínú ayé. Gbogbo tẹ́ ẹ tó kálẹ̀ yìí. Kẹ́ ẹ tún ní sí. Ìjọ tí. Gbogbo tó wù kíyàn ní á pòṣe sí gbẹ̀yìn ní. Ọlọ́run o. Kó wọ́n la ẹgbẹ́ Sunday Igboho wọ́n jẹ́ ọmọlúwàbí èèyàn. Buhari ọmọ Musa òun ni ó ń sọ̀rọ̀ yẹn ṣe Sunday Igboho dẹ̀ wà pẹ̀lú wọn. Ẹ wo irú èèyàn tí ó súnmọ́ Igboho wọ́n ní ìsúnmọ́ ni níṣe ẹni lámọ̀ṣe ẹni fi irú àwọn bàbá yẹn láti lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Buhari ọmọ Musa jẹ́ ìkan lára àwọn oníwàásí àgbáyé nílẹ̀ Yorùbá nínú ẹ̀sìn Islam tí mo mọ̀ tí wọn kì í fi igbá kan bọ̀kọ̀ nínú tí wọ́n máa sojú abẹ níkò àwọn kì í bẹ̀rù àti sòtítọ́ ọ̀rọ̀ fún gọ́fíńmẹ̀ntì bọ́ba kódà àwọn máa sọ fún ọ tẹ́ bá fẹ́ wá gbé àwọn kẹ́ wá gbé àwọn. Ẹ wo irú èèyàn tí Buhari ọmọ Musa pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho. Mo wá ń bi wá ní kí ni ẹ̀ṣẹ̀ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ẹ̀ṣẹ̀ wo gan ni Ìgbòho ṣẹ̀ Awikonko tó le tó báyìí tó jókòó sí lọ́fun pé àfi látòun bá ba yẹ jẹ tó òro tọjọ́ kan ìjọkan tẹ́ jọba ara yín ṣe irú ìṣẹ̀dá wo lẹ jẹ́ ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tó jẹ́ pé tí nǹkan bá ti gùn yín ẹniyàn ò ní ṣẹ̀yìn ẹ ò ní ru ọjọ́ kan ìjọkan mọ́ ẹniyàn lára ẹ kàn dìde ẹ sọra yín di eléni ní àmútọ̀run wa ìṣẹ́jú kan ẹ ti yí bírí kí ló ń gbénú yín ẹ̀ṣẹ̀ wo lọmọ Adéyẹmọ ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo lọmọ Adéyẹmọ ṣẹ̀ mí
ṣé ẹ̀ṣẹ̀ ni kó ní kó má pa àwọn ọmọ ìran òun mọ́? ṣé ẹ̀ṣẹ̀ ni kó ní òun fẹ́ ṣe ìdáàbòbò, òun pèsè ìdáàbòbò fún àwọn ọmọ Yorùbá ìran ẹ̀? àìmọye àwọn jagunjagun, àwọn alágbára kíkanjú, àwọn ọmọ líle bíi tiẹ̀ tó pọ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa pọ̀ gan ni. eléyìí tán fi joyè, eléyìí tí wọ́n fi joyè tí gbogbo wa jọ mọ̀, tó o bá wá mọ̀ wọ́n, tó o mọ̀ wípé alágídí, ìkan lára àwọn alágídí ọmọkùnrin àbí lóbìnrin akíkanjú ilẹ̀ Yorùbá, máa kọ síbi comment section bóyá o tilẹ̀ mélé tí wọ́n fi joyè jagunjagun, tó fi joyè àwòdì tí kò lè gbẹ́dìyẹ, gbogbo ẹ̀ máa kọ síbẹ̀ abẹ́ comment section. ṣé ẹ̀ṣẹ̀ ni pé ó dìde fún ẹ̀yin ìran Yorùbá ni? ẹ̀yin wá ní pé àfi lákẹ́ mórí ẹ̀ wá. ok, ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń ṣe ọ̀tẹ̀ ẹ̀ lẹ́yìn, tẹ́ ń gbé àwọn èèyàn jáde sí ní gbangba, torí pé ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ẹ máa notice nǹkan kan o. tí wọ́n bá ní wọ́n ṣe wàhálà kan ṣẹlẹ̀ níbì kan, tí Ìgbòho ò bá wúkọ́, tí ò bá dá sí, ẹ ò lè rí even olórí jagunjagun ilẹ̀ Yorùbá kó wúkọ́ kó ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n gbọ́. ká ẹ pariwo látòní dọ̀la lórí social media, wọ́n gbọ́ àsàmàfúfú yín ni. ọmọ líle mélòó lẹ máa rí tó máa lóun dá sí? ṣé kò sí Àgbẹ̀kọ̀yà ni? kò sí OPC ni? kò sí oríṣiríṣi wọn, àìmọye wọn máa bá mi kọ́ síbẹ̀. Àmọ̀tẹ́kùn ó ń gbìyànjú, wọn ń ta bíọ́bíọ́. ṣùgbọ́n ìwà ọ̀daràn ó ti mú ilẹ̀ Yorùbá lómi. ẹ wá wò, tí Ìgbòho bá fi lè wúkọ́ lásán tó dá sí kéèsì yẹn, ọ̀rọ̀ yẹn sì ní tán, á níyanjú. ọ̀tá bẹ̀rẹ̀ láti bẹ̀, wọ́n á tún dìde. gbogbo àwọn tí wọ́n ń képè nígbà yẹn, tí wọ́n fi wọ́n gún lágídí, ní ìgbà tí Ìgbòho tó bá wá dá sí tọ́rọ̀ yẹn níyanjú tán, wọ́n á wá kógun tì í, wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ènìyàn dìde, wọ́n á bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ ná lẹ́gba, wọ́n á máa ṣe ọ̀tá ẹ̀, wọ́n á máa kọrin ọ̀tẹ̀, wọ́n á máa ṣe oríṣiríṣi fún. ṣé wọ́n fi ṣe yín ni? ìgbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ tó ń pè yín, irú bó ṣe ń gbóríyìn fún Ìgbòho tó ṣe ń pariwo ẹ̀, ohun ẹ̀yin náà kan pariwo yín, kan gbóríyìn fún yín. bọ́ ẹ ti máa ń gbàgbé pé ẹ̀yin náà máa kọ́kọ́ pè, ẹ̀yin lẹ ti wà ń bẹ̀, ẹ̀yin yẹn ìgbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀, kí ló dé tẹ́ ẹ̀ bọ́ síta? tẹ́ ẹ bá ṣe tá a bá rí, à á gbóríyìn fún yín, à á pariwo yín. kí ló dé tẹ́ wá ń rán ọ̀tá dìde, tẹ́ ẹ̀ ń kọ̀nẹ́ẹ̀tì ọ̀tá mọ́ ọ̀tá, enemy mọ́ enemy? kí ló dé tó jẹ́ wípé àwọn tó bá Ìgbòho jẹ jù gangan tẹ́ ẹ jẹ lára ẹ̀, tẹ́ ẹ ralẹ̀, tẹ́ ẹ kọ́lé, tẹ́ ẹ ṣe oríṣiríṣi, ẹ̀yin tí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ nínú ayé, tí ọ̀rọ̀ orúkọ Ìgbòho pẹ́ ń bá rìn, pé a mọ̀ yín mọ́ lásán, tẹ́ ẹ dẹni iyẹ̀ dẹni ẹ̀yẹ láwùjọ, táyé ń wá yín, táwọn èèyàn wá kà yín kún ènìyàn gidi. nígbà tó wá tó sáà kan, ẹ wá wò wípé kí lẹ lè fi sẹ̀san oore fún irú ẹni bẹ́ẹ̀? kí lẹ lè fi sẹ̀san oore fún irú ẹni bẹ́ẹ̀? àfi kẹ́ ẹ bá lórúkọ jẹ́. ẹ dẹ̀ rò wípé Ọlọ́run ò sí lókè ọ̀run? ẹ dẹ̀ rò wípé kò ní ẹlẹ́dàá títí ẹ̀? kí lẹ ṣe Ìgbòho lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá? ṣé kìkìdá kẹ́ máa fi ibi san oore ni fún náà fi ṣépè fún yín ni? abálájọ tá a ṣe rí àwọn èèyàn kan dìde mọ́, torí ọmọ ìpẹ́ tó bá ṣe làmìlaka náà, kán forí ṣe kán fọrùn ṣe fún yín, ebi lẹ máa padà fi san fún wọn, ẹ kì í gíbọ ojú olóore ni. oníkálùkù pa lọ́lọ́, àtàwọn tẹ́ ẹ gbé oyè fún, oníkálùkù ń sá sẹ́yìn. síbẹ̀ Ìgbòho ló ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá sú òun. bèlètà sí irú Awikonko tó wọ ilé Ìgbòho, tó bá kanlẹ̀kùn ilé ẹ̀, kò sẹ́ni máa yẹ̀ lọ́wọ́ wò pé ta ló wà bẹ́ẹ̀? Awikonko yá ṣílẹ̀kùn. tó ń pariwo orúkọ ẹ̀ lálálálálálá tó fi ń jẹun. èèyàn mélòó ló ti pariwo orúkọ ìwọ Awikonko tó ti fi jẹun, tó ti fi kọ́lé, tó ti fi ralẹ̀ mọ́lẹ̀, tó ti fi jẹ́ èèyàn láyé? láàárín ọdún bíi 2 tí a mọ̀ yín, ọ̀pọ̀lọpọ̀ yín mọ́ Ìgbòho, ẹ dẹni ẹ̀yẹ, ọ̀pọ̀lọpọ̀ yín tí ò nílẹ̀ donílé lórí, ẹ ní bísínẹ́sì, ẹ fẹ́ yàwó, ẹ bímọ, ẹ rówó fi tọ́jú ọmọ, ẹ jẹ́ èèyàn láwùjọ, ẹ̀yin náà ẹ ń bá wọn sọ̀rọ̀ bí ènìyàn gidi láwùjọ. ṣùgbọ́n kí ló dé tó wá jẹ́ ẹni tẹ́ lórúkọ ẹ̀yẹn tó sọ yín dèèyàn, lẹ wá fẹ́ sọ pé àfilá tẹ́ẹ̀mì ẹ̀ bá pín sí yín lọ́wọ́, láì ṣẹ̀yìn, láì ròyìn, even nígbà tó wà nínú wàhálà. ẹ bá wa béèrè lọ́wọ́ Awikonko, awíròbòròbò, awíradàràdà, awíkàntànkàntàn, afọkótókótó, kí ni ẹ̀ṣẹ̀ Ìgbòho lọ́wọ́ ẹ̀? kí ni Ìgbòho rà lọ́wọ́ ẹ̀ tó ṣe jókòó pa sórí orí ayé ẹ̀ ìpèsè ó ní borúkọ ẹnìkan jẹ́, wàá ba iṣẹ́ ọwọ́ ẹ̀ jẹ́?
àwọn nǹkan tó mú Awíkoko lọ sí àgọ́ ọlọ́pàá nìyẹn o wọ́n dẹ̀ gbé kéèsì yẹn lọ sí court láti court àmọ́ ibi tó máa end sí torí yàtọ̀ àwọn Ìgbòho ò mọ kankan nípa ẹ̀ o ọmọ Adéyẹmọ ò mọ kankan nípa ẹ̀ àwọn agbọ̀rọ̀dọ̀ àwọn olólùfẹ́ Ìgbòho àti àwọn ẹni bí ẹni tí wọn kì í ṣe alábòsí ẹ̀dá nínú movement àwọn ènìyàn bí èèyàn tí wọn ò kì í ṣe ojúlarí ọ̀rẹ́ òdenu àwọn alábòsíán tó jẹ́ pé ẹ̀yìn àbòsí tó bá ní nǹkan ṣẹlẹ̀ láàrin bóyá mídíà méjì àbí kàmpénà èyí tó yẹ kí wọ́n pe lé pé òkè ẹ jẹ́ ká sort ọ̀rọ̀ yẹn wọ́n ti máa sá àgàgà irú èmi báyìí èmi ni mo lọ́tà jù nù movement any small thing báyìí tí mo bá ti sọ báyìí ẹni tán bá rò pé bóyá mò ń bá wí yẹn everybody á ti rọ́ lọ sẹ́yìn ẹ̀ wọ́n ti máa pè má dá lóhùn ó ń jẹ́ lọ́ọ̀sì ẹni kò réyàn fún lówó ni kò réyàn wó ni ìwọ ni ìyálàyà ìwọ ló ń bọ́ ìwọ ló ń dún pẹ̀lẹ́ ìyálàyà o pẹ̀lẹ́ babaláku baba ìgbà yẹn náà máa nítorí ìgbà kan ni tán ṣe fún torí ta wo mi ní kò wo mi ẹ wo mi ẹ tú mi wò kí ni ipa tí ẹ̀yin gan tẹ́ ẹ láyé ara yín ayé yín ò tí ì tó yín débi tó ṣẹ́kù tẹ́fẹ́ fún yàn ṣé mo look like èèyàn tó nídìí kankan lọ́wọ́ yín ẹ wá rọ́ lọ́bẹ̀ ẹ rò pé èmi dára lè ṣe wà láyé ìmọ̀ yín rí yín torí 1 billion yín ò lè stop mi láti ṣe anything ìwọ tí orí ẹ bá gbé tí ọpọlọ ìyá ńlákú bàbá ẹ tó bá gbé fi ẹsẹ̀ bàbá ẹ síwájú fi ti yálà yá ẹ tẹ̀lé fèsì mi squarely tí mo máa ń mí kì í bá rí fúrafú kì í ṣe gbogbo èèyàn ajá tó ń gbólè mi dá lóhùn màá kọ́kọ́ gbé ẹ wò ná pé ṣé wọ́n ti energy yẹn tó bá wọ̀ tí máa trash ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tó rò pé kíní tí bá gbọ́ tí mi bá dá ẹ lóhùn wà láì ó wà mí nílẹ̀sì ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní ìdèyàn tọ́rọ̀ dá lẹ́nu ẹ̀ tí ó ní ibi kò jẹ́ kájọ ṣe àwọn olólùfẹ́ Ìgbòho ni wọ́n pawọ́pọ̀ both home and abroad àtàwọn tí ò tiẹ̀ sí nínú movement rárá àtàwọn tó wà nínú movement àwọn ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n gbé Awíkoko wọ́n sì gbé lọ ilé ẹjọ́ kì í wá ṣòun nìkan o wọ́n ní scapegoat méje àwọn tí wọ́n fi ṣàpẹẹrẹ orí burúkú méje òun la need níbi tá a bá dé Awíkoko ti jẹ́ ní àkọ́kọ́ ó kó èèyàn 6 ó ti pẹ́ tó ti sọ kò mátà o ó ti jẹ́ tó ti jẹ́ campaigner kò dífá o ó ti forí gbá nínú movement tẹ́lẹ̀ kò dífá o bọ́ síta kó má sọ̀rọ̀ tó yẹ kó sọ ọ̀rọ̀ tó bá máa sọ síta jẹ́ kó jó ohun tó máa lè defend fún alára ẹ èèyàn Ìgbòho ní ẹ kò káyé àní Ìgbòho ò mọ kankan sí inú ilé Ìgbòho gan ò lè yẹ anybody lọ́wọ́ wò ibi tí ò tí yẹ yín nìyẹn má rò wípé tẹ́nìtì bá ṣẹlẹ̀ wá lọ pé Ìgbòho lẹ́yìn Ìgbòho á wá máa pe àwọn èèyàn wípé ó yá ẹ fi kéèsì yẹn lẹ̀ ẹ fi lágbẹ́já sílẹ̀ kò sẹ́nibọ̀dì tó máa lísì sí Ìgbòho it has to stop kò wá ń ṣe Yorùbá nation nìkan ló gbé Awíkoko lọ sínú ibi tó lọ o àìmọye àwọn àáfàá tí Awíkoko ti step on their toes làwọn náà ti bẹ̀rẹ̀ sí ní mú petition mi lè káyé petition mélòó tí wọ́n ti lọ kọ mọ́ tó ti submit ní police station oníkálùkù ń lọ wọ́n ju tiwọn sílẹ̀ ní so tó bá ṣe kúrò nínú kéèsì kan wà máa wọnú kéèsì kan enough is enough aláfẹ́ fọ Yorùbá nation mọ́ ìwọ tó bá fẹ́ wà lára àwọn scapegoat yẹn tá máa fi ẹ́ palẹ̀ Yorùbá nation mọ́ ó yá bọ́ síta kó sọ̀sọ́kúsọ kó wíwìkúwì yálà sí bàbá Akíntóyè àbí sí Ìgbòho àbí sí movement wàá jẹ inú ẹ̀ níṣu àfẹ́ mọ̀ how long tó ti darapọ̀ àbí nǹkan tó lò ti ṣe contribution kò káyé enough is enough jẹ́ wá sọ tuntun fún ẹ kó lè yẹ dáadáa má rò wípé àwọn tó wà Nàìjíríà nìkan ni o kò sí ibi tó wà lórílẹ̀-èdè ayé nílùú òyìnbó tá à ní gẹ̀tẹ̀ àfi sórí àwa tá wà nílùú òyìnbó àwa yẹn gan ló easy fún jù kéèsì yẹn ló máa mú ẹ jù bóyá tó o bá ti ṣe kéèsì rí lọ bèrè lọ́wọ́ àwọn èèyàn ìwọ tó wà lábúròdù tó mọ sọkúsọ sọ lọ bèrè dáadáa wípé báwo ni owó lọ́yà nílùú òyìnbó orí ata ẹ̀ gan-an àsìkò tá a dẹ̀ wà yìí àfàwọn tí èṣù bá wọn náwó nìkan ló máa sọ pé àwọn fẹ́ bá ẹ dáwọ́ ẹjọ́
àwọn tí ó yẹ kí wọ́n dá mẹ́wàá ìdá mẹ́wàá tí wọ́n san dá mẹ́wàá tí wọ́n ti ṣiṣẹ́ níbì kan tí wọ́n ti wá tàka sí wọn tọ́lọ́run ti mú wọn pé èṣù ni ó padà bá ẹ náwó yìí irú wọn ló máa dáwọ́ ẹjọ́ fún ẹ. mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló nira tó o bá ń báyàn ṣe tẹ́lẹ̀ tó o bá bìlíìfù nínú ẹ̀ mọ́ wọn ò jọ bí yín papọ̀ bọ́n tẹ̀ jọ bí yín papọ̀ gan oníkálukú ń lọ tiẹ̀ máa bá tiẹ̀ lọ tiẹ̀ jẹ́jẹ́lì fìgbòho lọ́rùn lẹ̀ Ìgbòho ò bá tèèyàn jẹ́ nínú múfúmẹ́ǹtì tèmi mọ́ o kò bá tèèyàn jẹ́ àtúnṣe ló wà fún ìgbésí ayé ìrọ̀rùn ló lóun fẹ́ fún ìran kí ló dé tẹ wá fún ní ìkorò jẹ kí ló dé tó jẹ́ pé Ìgbòho lè ní èpè Ìgbòho lọ́la irọ́ Ìgbòho ló tún la kinní kan torí pé ẹ fẹ́ reviews àbí torí pé kán lè sọ pé ẹ̀mọ̀ràn sọ olóhùn ó yá ẹ ti bẹ̀rẹ̀ ẹ jẹ páànù ìyà ẹ jẹ kísà níyà wá gbọ́ ohun tí Ìgbòho lòun wà fún. ohun tẹ́mi kọ́ ni ẹ̀jẹ̀ kẹ́yìn ẹ̀jẹ̀ máa ta tán síbẹ̀ máa ta tán tí bá bá ọjà lójú ayé lágbára mi bá ká máa tó bá ọjà lójú oorun tí tó mọ sàkásí ọ lójú oorun tó ń bọ́ ló ti wá ó sì máa yẹn ẹ̀jẹ̀ lọ́wọ́ fẹ́. tó ti gbọ́ ọmọ Adéyẹmọ ní òun kọ ìwọ̀sí ìyànjẹ lòun ò fẹ́ tó o bá sì ń gbọ́ tó o bá fẹ́ mọ̀ dáadáa lọ bèrè lọ́wọ́ àwọn tó súnmọ́ dáadáa wọ́n á jẹ́ kó yí ẹ wípé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló máa ń di tiẹ̀ kò kì í fẹ́ kéèyàn kan yọ̀yàn jẹ irú bí èmi náà ṣe rí nìyẹn ibi iṣẹ́ mi wọ́n mọ̀ òjòyìnbó jẹ́ dúdú ó bá bọ́ sí yàn jẹ ọ̀gá àfẹsẹ ọ̀gá ṣé ọ̀gá ò ṣe èèyàn ni no be woman be like me ṣó lórí méjì ni bó o bá lórí méjì èmi gan máa dórí méjì bó o bá lò ní bíbélì máa gbé bíbélì jáde mo ní kùránì bó o bá lò ní kùránì máa ní mo ní bíbélì bó o bá lò lóṣó èmi gan lájẹ bó o bá wá lò lájẹ èmi gan mo ti sọ́ra mi papọ̀ àtòṣó àtàjẹ́ mo kó papọ̀ a máa jẹ́ ẹ rò péré ni mò ń ṣe ni mo láfẹ́ fọ Yorùbá nation mọ́ ọba àwọn yín kẹ́ tún lọ dá ẹgbẹ́ kan sílẹ̀ nínú movement kẹ́ rọ̀nà ẹgbẹ́ kan dáhùn kẹ́ lọ dá ẹgbẹ́ kan sílẹ̀ ẹ máa dá sílẹ̀ àbàbàjẹ́ ẹgbẹ́ kan tó ti wà tó ti overhead òun náà ló máa wà ẹ lọ kóra yín jọ kẹ́ lọ kó sábẹ́ bàbá Akíntóyè kẹ́ lẹ fẹ́ dá ẹgbẹ́ sílẹ̀ ẹ máa jẹgba ẹgbẹ́ yẹn máa lànà ní àṣòwò ẹgbẹ́ mọ́nu movement gangan la gbé dání òun la fẹ́ ṣe nísìn it is not about group. kì í ṣe ọ̀dà group eléyìí sílẹ̀ wọ́n close down eléyìí ẹ tún já lọ sí mi àtún close yẹn down ẹ já lọ sí mi torí pé àwọn kan wà tó bá ti dá group eléyìí sílẹ̀ wọ́n believe pé àwọn ló yẹ kó máa fọwọ́ lálẹ̀ bíbẹ̀ nǹkan gan tó torí ẹ̀dá kìíní yẹn sílẹ̀ tó bá rí wípé wọn ò wà rẹ kì í ṣe pé wọn ò wà relevant bóyá wọ́n fẹ́ kó máa ṣe bí Ọlọ́run bẹ́ẹ̀ wọn ò wá rí àyè ṣe bí Ọlọ́run wọ́n ti mọ̀ wípé bàbá Akíntóyè àgbà ti dé wọ́n mọ bó ṣe máa lọ bá bàbá tí wọ́n máa kùn sí wọn létí ẹ tún kóra yín jọ ẹ̀yin kan ẹ kóra yín jọ bẹ́ẹ̀ ṣe ń yọ sólà ń yọ gbọ́ ẹlẹ́fẹ́ dá gúrùpù kan sílẹ̀ gúrùpù kan tó dá sílẹ̀ kò ṣe dáadáa kò ṣe kinní kan individual yín la fẹ́ rí nísìn it is no more about group àbí kí lẹ ní mo sọ ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ fẹ́ gba Yorùbá nation òtítọ́ lèmi jẹ yín Yorùbá nation àsìkò yìí it is not about group it is about àṣeyọrí ẹ̀dá nínú movement afẹ́ rí kí ni contribution ẹ it is not about mo wá bọ̀ nǹkan tí wọ́n náà ti sow ní seed sínú movement bẹ́ẹ̀ lọ dá gúrùpù sílẹ̀ tẹ́lẹ̀ fẹ́ pa gúrùpù kan mọ́lẹ̀ gúrùpù yẹn ò ní gbérí kò ní function ó máa lànà ní àlà níná àdáná sun bẹ́ẹ̀ ni ẹ ti kọjọgbọ̀n mo lè ṣù wá bá yín gbé ẹni kò sáyè ṣé góńgó mú yín ti tóbi ó ti kéré jù ni màá yọ mansion síbẹ̀ mo wá sọ ní last show mo ní ó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ tó ń pariwo Yorùbá nation mo wo gàràgà ọ̀pọ̀lọpọ̀ mọ nǹkan tó yẹ kó sọ mọ́ mo ń rí ní rí pé ọ̀rọ̀ ti tán bẹ́ẹ̀ iṣẹ́ sì pọ̀ gan-an ni iṣẹ́ wo ló dẹ̀ wà ńlẹ̀ àlàyé ọ̀rọ̀ Yorùbá nation kí ló ń jẹ́ Yorùbá nation ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ wọn ò mọ̀ kí ni Yorùbá nation dá lé lórí wọn ò mọ̀ kí ni Yorùbá nation wà fún wọn ò mọ̀ ìdí wo gan-an ṣe kó Yorùbá nation jọ wọn ò mọ̀ ṣùgbọ́n wọ́n ń gbọ́ Yorùbá nation àlàyé yẹn a nídìí àwọn tó lè educate àwọn èèyàn kò jẹ́ dandan kó wá sọ́dọ̀ mi
ẹ lè kóra yín papọ̀ o lè bẹ̀rẹ̀ sí ní ṣe ní àyè tó bá ṣe ẹ̀ fún mi tí mo bá lísì sí tí mo rí pé owó tiẹ̀ máa gbé máa ṣe ẹ̀ káàkiri máa bẹ́ẹ̀ ṣe ẹ̀ káàkiri tó bá dé sọ wípé o fẹ́ wá sọ́dọ̀ tèmi why not kì í ṣe wá sọ́dọ̀ mi láti wá ṣe lọ́dọ̀ mi ní ọ̀dà mi láti present ẹ fáwọn èèyàn ni fún Yorùbá nation not for Dara tí mo bá wá sọ wípé I need àwọn educated people tó máa educate àwọn èèyàn mo rí wípé àwọn tó ní ọpọlọ tí wọ́n ní àròjinlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló pè mí after that show tínú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ ti fẹ̀hún náà páwọn ní interest àwọn ṣetán ṣùgbọ́n mò ń gbọ́ fìrìfìrì pé àwọn kan bọ́ síta Dara ti bẹ̀rẹ̀ ó ti fẹ́ pín Yorùbá nation yẹ́lẹyẹ̀lẹ ó fẹ́ dá group orí yín ti burú you think I am like you tẹ́ lọ́pọ̀lọpọ̀ Newton wo gan lẹ́tí ẹ̀ ti mú wá sínú movement ǹjẹ́ tí ẹ ti jókòó rí kẹwò pé òkè kí ní ta ti ń ṣe ẹjẹ́ àtúwà ọ̀nà míì òkè jẹ́ ká try ele ẹjẹ́ ká try ele nígbà tó jẹ́ wípé ọpọlọ yín ìdí ló wà tẹ́ bá ti jókòó lé mọ́lẹ̀ àtẹ́lẹsẹ̀ yín lẹ fi ń ronú ẹ má expect pé gbogbo wa la máa rí bẹ́ẹ̀ ìwọ tó o bá wá sọ wípé ẹ̀mí ìyálàyà ẹ̀gbẹ́ mo ní o bọ́ síta kí ló kàn mí pẹ̀lú group ẹyọ kan tí mo ti dá sílẹ̀ mo ní a lot of group tẹ́lẹ̀tẹ́lẹ̀ o nígbà tí gbogbo kinní ṣì ń lọ káàkiri nígbà yẹn mo ti shut every one of them down group kan no méjì Yèyé Dara fans club àti Yèyé Dara ọmọlúàbí family ní ìdẹ̀lọ́wọ́ pọ́ lọ́jọ́ kan tí mo bọ́ síta tí mo ní group mi demand fowó lọ́dọ̀ yín àwa ń ṣe ni we are a giver not a beggar. Mo dẹ̀ yìí máa mọyé àwọn gúrùpù tí mo mọ̀ pé láti ìgbà tá ti jọ bẹ̀rẹ̀ movement yìí títí dé ni wọ́n ṣì stand. Mega rally wà ń bẹ̀. Mega rally dá owó from day one wọ́n dá pírígìdì owó sínú movement. Lóòótọ́ ẹ ti kọ́ wọn nísìnyí o. Ọlọ́run dẹ̀ ṣe gbogbo àwọn ọmọ àlè tó darapọ̀ mọ́ wọn tó fẹ́ bà group yẹn jẹ́ ọ̀run ti yọ wọ́n dànù kìkìdá àwọn olóríire ènìyàn ló wà ń bẹ̀ nísìn. So àwọn group kankan ṣì wà tán dúró láti ìgbà yẹn títí dìsín fún ìtẹ̀síwájú movement kò sí nǹkan tí wọn kì í gbú dání àrà fún ìtẹ̀síwájú movement. Ṣé mo fẹ́ dá group sílẹ̀ ni? Mo ní a need àwọn tó lè educate àwọn èèyàn tí ọ̀rọ̀ Yorùbá nation yé. Ẹ̀yin sọ̀rọ̀ ó fẹ́ dá group lẹ̀ ó fẹ́ dá group rú ẹ ti rí wọn wípé ọpọlọ wọn ti yòrò ẹ bá ti ẹni tó sọ ọ̀rọ̀ yẹn mi mẹ́ni náà ọpọlọ ẹ ti yòrò nǹkan tá à ń sọ ó wà lára àwọn nǹkan tá à ń sọ tí ò yé ọ̀hún irú ẹni bẹ́ẹ̀ ó wà lára àwọn tó wà nínú movement tó ń lóun ṣe Yorùbá nation tí kò understand nǹkan tí Yorùbá nation wà fún because tó bá understand ó ní bọ́sítà kó máa yàn shit. Lótìtọ́ àti lódodo ni Awikonko ó ti wà lọ́gà ní àgọ́ ọlọ́pàá ó dẹ̀ ń lọ court mo ti tutù sọ́nsìn méje la fẹ́ nínú yín la fẹ́ fi ṣe scapegoat ṣe lọ́mọ ẹranko ni yín ló pọ̀ láàrin yín ni alámáfọ Yorùbá nation mọ́ àìmọye tẹ́ ẹ rò pé ìkòkò ọbẹ̀ yín ogun tẹ́ bá fẹ́ sá tètè lọ sá o ṣùgbọ́n màá kàn advice ẹni tó bá jẹ́ pé mo wà lára àwọn tó fẹ́ ṣàgùn yẹn sí ìwọ̀nba tó bá máa rí tú tó máa lè rírù tó máa lè rí ara ìgbé jáde ńbẹ̀ ó ní kó sá o àborídé pinnu lèmi o pínrín kò ní dọ́dọ̀ ti tèmi ìwọ ló máa forí kò o you know why torí Ọlọ́run rínú mi ipe Yorùbá nation ẹ máa bàjẹ́ ẹ máa sọ di rádaràda fún yín alámágbá kúrò lọ́wọ́ ẹ̀yin olórun bẹ́ẹ̀ ni àwọn ẹni bí ẹni ènìyàn bí èèyàn ọ̀run ti gbé wọn dìde ẹ̀yin olórun tẹ́ ọ̀rọ̀ òye mọ́ ẹ gbásẹ̀gbẹ́ kẹ́ jẹ́ kí àwọn new people kí wọ́n take over mi ìmọ̀ àwọn new people ṣùgbọ́n ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí náà ó wà lára àwọn new people tó ọ̀rọ̀ tí mò ń sọ tó bá yé ẹ kí ló dé tó join ó ní láti wá bá mi ìdá group kọ́kọ́ sílẹ̀ Yèyé Dara ọmọlúàbí family kí n tó àdè èèyàn síbẹ̀ a máa ṣe screening yes ọkàn rẹ pé mo kàn máa ń gbẹ̀yàn mi ì lè káyé àwọn èèyàn tó ti máa láti over a year ago Dara add me we don't just add people àwérò ènìyàn la wá
we are very few but mighty. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ tá àṣà lè má gbé síta tó bá come across ní ọmọ ẹgbẹ́ tó bá wà lára wa ní Nàìjíríà béèrè wípé kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní Yèyé Dára Ọmọlúàbí family. So nobody is coming to that. Tá bá máa hàdé èèyàn ọ̀run ló máa mú wọn wá a sì dá mọ́ mọ́. Ṣùgbọ́n wípé ẹ máa bá Yorùbá nation jẹ́ ẹ ti torí àwọn ilé kan tó ti kó papọ̀ tó ń láwọn fẹ́ gbé jáde ẹ wá fẹ́ rán nìkan dáhùn irọ́ lẹ́pa. Ẹ jẹ́ sọ fún yín o èyí tẹ́ ṣe ní ìgbà yé ìyá Múṣù ẹ ò lè ṣe o. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ tún lọ fọ́ọ̀mù new group ń sìn ẹ wà lára àwọn tó gbé gbogbo information nígbà tí ìyá Múṣù dé. Gbogbo information tí kò yẹ kó tí ì mọ̀ gbogbo nǹkan tí kò yẹ kẹ́ tí ì sọ fún níbi tára yín ti ń gbọ̀n tẹ́ ti fẹ́ make ara yín relevant torí ẹ ti wí pé ìyàwó lágbájá kan ni ó ti ní connection both home and abroad kìnìkan gbogbo tí kò yẹ kẹ́ wí ẹ bẹ̀rẹ̀ sí ní kábẹ́ni tó jẹ lá bẹ́ẹ̀ni tó kà tó gbàjẹ́. Ìyá Múṣù gbọ́ gbogbo ẹ gbélé lọ́wọ́ àti tó fetí gbọ́ èyí tó yẹ kó náà farabalẹ̀ kó o wípé ó kàn gbọ́ ní ó kàn rí ní o iṣẹ́ tiẹ̀ ó máa bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní o ó gbé parí ó believe pé òun ti arrive. How market today? Ṣé mi ò sí lára àwọn tó wọ̀nà ẹni Ìyá Múṣù? Mo wọ̀nà ẹ mo ṣe fídíò dáadáa tí gbogbo yín bú mi. Ta ni ẹ láti máa advice mọ̀mọ́ yín Múṣù ìwọ tó lé o tó tú bàtà ẹsẹ̀ really Ìyá Múṣù lèmi ò lè tú bàtà ẹsẹ̀. Màá bọ́ ẹ Ìyá Múṣù màá bọ́ ẹ màá raṣọ sí ẹ lọ́rùn Ọlọ́run. Glory tó tẹ lọ lẹ́ṣin ń gbé kiri lórí Ìyá Múṣù ló sì fún mú yín nìgan. Ibo lẹ ti gbórúkọ ẹ ní gbogbo ilẹ̀ Yorùbá? Ibo lẹ ti rí tó ti wé relevant? Ibo lẹ ti gbórúkọ ẹ? Nínú politics ibo lẹ ti gbọ́? Níbi tí ó ń ṣe politics àárín àwọn obìnrin rere gbogbo àwọn obìnrin tó ń dún nílẹ̀ Yorùbá ibo lẹ ti gbórúkọ Ìyá Múṣù? Ibo lẹ ti rí píṣọ èèyàn tó ń wọ̀ kiri bí ẹdìyẹ? Èèyàn tí ò lè gbójú jáde tí ò lè gbé tí ò lè show life ẹ̀ síta. Mo wá fẹ́ fi àsìkò yìí bẹ̀ yín ọmọ ìran mi. Ẹ má sọ wípé torí mo mọ̀ yín o kò ní pẹ́ kò ní jìnnà sìn ẹ jẹ́ ń fa Awikonko lẹ̀ ẹ jẹ́ ń ṣe kinní kan ṣe bóun náà máa ń gbéyàn lọ sí police station ó ti pẹ́ tó ti kọ́sítọ́mà dáadáa ni lọ́dọ̀ wọn lọ́hùn ṣùgbọ́n eléyìí wàá fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ Awikonko wàá fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ eléyìí á jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ àlè bíi tiẹ̀ tí ó jẹ́ pé tójú tẹ́nu yín bá ti jẹ ojú yín kì í tì ẹ jẹ páànù nìyà. Àwọn olólùfẹ́ Ìgbòho àwọn ló gbé Awikonko lọ sí police station ó sì ń lọ sí court yóò lọ jẹ́jọ́ gbogbo fídíò gbogbo everything pátápátá àgàgà ibi tí Awikonko ti sọ wípé Ìgbòho ó ní kí wọ́n lọ pa òun àti àwọn kan ó máa mú gbogbo àwọn ẹ lọ sọ fún ẹ̀yin tẹ́ bá gbọ́ fídíò yìí tí Awikonko ò bá mú gbogbo àwọn àti ẹni tó wà fún ní information yẹn àti orúkọ àwọn tó kù tí Ìgbòho sọ pé òun fẹ́ pa tí kò bá mú jáde tí ò mú gbogbo àwọn yẹn jáde òun ló máa forí kó gbogbo ìyà yẹn wàá ṣẹ̀wọ̀n sẹ́ wàá ṣe ẹ̀wọ̀n eré ló máa rò pé Akéwùgbà Gold ẹ̀yin tẹ́ bá mọ bàbá Akéwùgbà Gold ẹ sọ fún wọn kó lọ sówó agbẹjẹmọ́wọ́ tí ó bá dá sí kéèsì yìí ẹ kàn dín nínú yọ. Ṣé mọ̀ pé ìgbà tí Jámbélé gbé lọ́jọ́ kìíní àná ẹ wà lára àwọn tó lọ ń kúrú tẹ̀ǹgà ń bẹ̀ tẹ́ ẹ bá try tẹ́ dá sí eléyìí Akéwùgbà Gold ẹ ní jẹ tán. Gbogbo yín tẹ́ bá fẹ́ ṣe àbòsí tí Akéwùgbà Gold tẹ́ bá sọ wípé ta ni Ọlọ́run ó sọ̀rọ̀ sẹ́yìn àfáà ó ṣe gbákan sí yín tẹ́ mọ iye bìtìbìtì ìyà tẹ́ fi jẹ ọmọ yẹn Akéwùgbà Gold má járí gbèrígbèrí ẹ lórí ọ̀rọ̀ kéèsì Awikonko àìjẹ́ bẹ́ẹ̀ àwọn ẹ má ti jẹ́ sọ̀rọ̀ ẹni tí ò rà náà ọ̀rọ̀ tó wà lẹ̀ á sàn bẹ́ẹ̀ fún àǹfààní ẹ̀yin ọmọ kan ẹ̀yin ọmọ àlè ọmọ Yorùbá kan tẹ́ wà nù movement tó jẹ́ pàbò sílẹ̀ wálé ayé wá ṣe ẹ ti máa sá kiri bẹ́ẹ̀ yẹn kíní kan kíní kan má fi òkùnkùn bojú má ṣe lẹ́yìn gbé ojú jáde jẹ́ ká mọ orúkọ ẹ jẹ́ ká mọ̀ ẹ́ dáadáa ká lè hádì ẹ mọ́ bẹ́ẹ̀ ṣe bó olówó tó fẹ́ dá fún kéèsì ẹ ni ẹ dáwó gan ni o ẹ fẹ́ dáwó kú èṣù àbá yín ná owó yẹn owó tó yẹ kó o fi ṣe fàájì ọdún ọlọ́pàá ló máa bá ẹ ná lọ́ọ̀yà ló máa bá ẹ gbà torí ìgbà tí Awikonko jókòó sórí social media tó ń wí rédèrèdè tó ń wí rànràn ìjó tilẹ̀ rántí gbà tí wọ́n pa wọ́n níwèrè ilé tí Ìgbòho sọ̀rọ̀ wípé òun fún àwọn ọmọ àlè yẹn
ní ọjọ́ méje tí wọn ò bá lè gbé pẹ̀lú ìrọ̀rùn kán yé pa àwọn èèyàn mọ́ kán kúrò ńbẹ̀. Awíkókó fò fẹ̀rẹ̀ bọ́ síta. Ó ní ìṣọ̀lá ẹnu já wáyà ó tó ti dé. Ìgbòho ní ìṣọ̀lá ẹnu já wáyà yẹn o. Ṣé nǹkan mi ti wà ńbẹ̀? Ẹ béèrè. Awíkókó jẹ́wọ́ kó sọ níbi tó wà níbi tó dé dúró yìí. Kí ni nǹkan tí Ìgbòho rà nínú igbá ẹ̀? Ẹ̀yin tẹ́ súnmọ́ tẹ́ fẹ́ pìtì ẹ̀ tẹ́ fẹ́ bá dáwó lọ́yà. Ẹ béèrè ẹni kó sọ síta torí ó wà lára nǹkan tó ní máa fi free o. Tí ò bá sọ kó dẹ̀ mú proof tí. Wàláì ibi tó máa rántí sí nìyẹn. Ṣèbó ti ní Yorùbá ní ṣòṣe la fi ń parọ́ àbí? Ibi tá ti fi pa irọ́ tá fi gbowó yẹn ọ̀dọ̀ èèyàn tí irú àwa yìí ti fi gba owó Awíkókó wá sọ. O tí mọ̀ kankan ìfẹ́ lódún group gan tún gbé ẹ lọ sí kóòtù. Oh God Awíkókó àní bó ṣe ń jẹ́jọ́ kan tán lòun máa jẹ́ nìyí. Throughout ọdún December yìí ibi tó ti máa ṣe nìyẹn láyé ẹ this time around wàá kẹ́kọ̀ọ́ in a very hard way. Àwa tó ń fi Yorùbá nation pa owó yẹn wàá sọ. Àwọn kéèsì àwọn gúrùpù àwọn olólùfẹ́ bàbá Akíntóyè wọ́n sì mú petition ti bàbá Akíntóyè náà bọ̀ wá fún ẹ o. Ṣé o mọ̀ wípé o pè wọ́n lákítólè? Olè tí bàbá Akíntóyè jà ẹni tó jà ló lè nǹkan tó jí oyè máa sọ ìyẹn náà wà ń bẹ̀ o. Ẹ lẹ́ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀ àsìkò tí gbogbo yín máa gbọ́n tẹ́ máa behave well lélẹ̀. Ẹ ti rí movement bíi riffraff. Ẹ rò wípé àwa dìdìrìn òpònú afọ́fúgbému aláìníṣẹ́ nuisance àwa la kúnnú movement gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé aláìníṣẹ́ ló wà bẹ́ẹ̀ wọn ọmọ nǹkan tó ń ṣe. Àsìkò tá fẹ́ proof fún yín wípé we truly know what we are doing. Ìfẹ́ tá ní sí ìran wa àtàwọn èèyàn wa òun ló mú wa ṣe nǹkan táwa ń ṣe. Any blogger lórí social media dìde sí kéèsì kó lọ́rí sí anywhere tó bá wà bóyá o ti lọ sí kéèsì o ti lọ ń jẹ́jọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lé ó ṣe kinní kan ókè o ti bọ́rí bẹ̀ eléyìí wàá lò ṣerú ẹ̀ mọ́ ó yẹ ẹ bọ́ síta o ẹ̀yin tẹ́ fẹ́ larí mọ́ àwa ń dúró dè yín anywhere you are in the whole kó mi ìfẹ́ mú bí tó wà nínú ayé àwa ìjáde àtàdírẹ́sì ẹ̀ wàá gba lẹ́tà kò ṣe lẹ́tà nìkan wàá jẹ́ kí sàníyà gbogbo owó tó yẹ kó fi ṣọdún ọlọ́yà ló máa bá ẹ̀ nà ṣé ní ẹ fẹ́ gbọ́n ni ẹ gbọ́n ẹ̀yin èèyàn mi Awíkókó kì í ṣe Ìgbòho ló gbé lọ o Ìgbòho ò mọ kankan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ sí Awíkókó àwọn olólùfẹ́ Ìgbòho àwa la ṣe alámáà fún Yorùbá nation mọ́ ìwọ tó bá lọ fẹ́ gbénu nígbèkúgbé sí mi tètè dìde kó gbénu o mi ìfẹ́ mọ ò bá jẹ́ mídíà ò bá jẹ́ anything nínú movement gbé ẹnu tí mo bá bọ́ sórí show mi tí mo ṣe show jẹ́jẹ́ tí mo mú idea tèmi wá tó ní idea tèmi yẹn ló fẹ́ kanta mo fẹ́ kó ṣe show sí dáadáa kí tiẹ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ enough is enough ṣé lórí yín burú ni màá jẹ́ kẹ́ mọ̀ wípé orí yín ò tí burú tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ burú nísìn àsìkò tó ní kálukú máa sit tight tó bá mọ̀ nǹkan tí Yorùbá nation dálé lórí wàá bọ́ sórí show wàá present ẹ̀ normally bó ṣe yẹ kó present wàá kúrò o ò ní mind the views o ò ní mind anything. ṣùgbọ́n tó bá rò wípé o fẹ́ máa fi movement o fẹ́ máa fi constitute nuisance àbí gàgàgà kó wá lọ parọ́ mọ́ èèyàn kan nǹkan tó mọ̀ kó wá gbé ẹ lọ sí police station lórí ẹ kó wá pariwo kó wá bọ́ síta kó fòfẹ̀rẹ̀ bọ́ síta kó níwọ̀ ìwẹ́ o wọ́n ti fọlọ́pàá lé ẹ o wọ́n ti ní kán wá pa family ẹ o DSS yìí invite ẹ sí police station o wọ́n ṣe kinní kan o you are on your own. wọ́n náà gbé Ọmọlúkà wọ́n ní wọ́n gbé wọ́n ní DSS yìí invite Ọmọlúkà ìgbà kan àwo kan ọ́ọ̀bì yín tọ́rọ̀ yẹn bá di case ẹ̀ṣẹ̀ wàá máa pariwo owó wọ́n wá máa dáwó fún yín torí pé owó tó bá máa dá fún yín ẹ̀ lè rí tó pọ̀ ńbẹ̀ ṣùgbọ́n lára ẹ̀ ni mo ti ṣe sọ pé ẹ jẹ́ ká jọ kẹ́ ẹ join àwọn kíní kẹ́ ṣe normal thing irú àwọn kéèsì bẹ́ẹ̀ yẹn yín kọ́ lẹ máa fowó ara yín ṣe ẹ̀yin kọ́ movement ló máa sponsor ẹ̀ ṣùgbọ́n nítorí àbòsí àtọ̀tẹ̀ tó wà nù yín ẹ bá dára ṣiṣẹ́ mi ni bàbá yí lóge ni ṣé mi ni bàbá Akíntóyè tó ń lead Yorùbá nation I'm just a mere campaigner and just a mere media aṣeníṣe rẹ̀ ó láyé ló ń ṣòun ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bọ́sìta kó ló fẹ́ sọ̀rọ̀ excuse me bọ́sìta kó ló fẹ́ sọ̀rọ̀ nípa Yorùbá nation kó má jẹ́ kó rí ẹ pé kó mọ nǹkan tó fẹ́ sọ ẹ̀wọ̀n ló ń wò lọ́ọ̀kan yẹn ìwọ nìkan ló máa dáràn ẹ̀yin tèmi ẹ ṣé gan ni fídíò ètò ti gùn ẹ má bínú
mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń bá mi subscribe mo dúpẹ́ mo mọ̀ lóore o ẹ kú àdúró ti dára o ọdún ìyá yabo fún gbogbo wa o wá bá mi drop comment sábẹ́ fídíò yìí ṣé ìwà tí Awikonko wù sí Ìgbòho ṣó dáa ṣé bí Awikonko ṣe bẹnu àtẹ́lu effort ìwà àtẹ̀mí nínú movement tó ń pè lórúkọ tí kìí ṣe ṣó dáa tó bá wá rí pé kò dáa drop comment sábẹ́ fídíò yìí irú ìjìyàwó ló yẹ ká fi jẹ náà a nídìí àwọn 6 sí